Ibrahim gba hajj wá látọ̀dọ̀ rẹ̀ Ọlọ́run wá ní rẹ̀ Ànábì Ibrahim ó yá dìde lọ gun òkè Jabal Abi Qubais apá kan ní ó lọ gun orí Kaaba gangan nígbà tó kọ́ Kaaba tán Ọlọ́run wá ní wa'adhin fin nasi bil hajj make announcement pariwo lóhùn rárá pé àwọn ènìyàn Ànábì Ibrahim ní kò mọ̀ sẹ́ni kankan ní àárín àpáta tí mo wà yìí Ọlọ́run ní gbogbo ẹni tí ó wá sí hajj káyé ó tó parẹ́ wọ́n dá ẹ lónìí nínú erùpẹ̀. Allah. Pè wọ́n lórúkọ pé gbogbo ẹni tó fẹ́ wá sí hajj ọba tó dá yàtọ̀run ó ní ká Ànábì Ibrahim kó pèpè Ànábì Ibrahim pé ó bọ́ síbẹ̀ gbogbo ẹni tí ó wá hajj tá wá sin lọ́run lórúkọ tọlọ́run ẹ dá mi lóhùn ẹ wá bẹ́ẹ̀ ni wá. Àwọn èèyàn dá Ànábì Ibrahim lóhùn bí ìgbà tí rọ́kẹ̀tì ń dún ní gbogbo erùpẹ̀ ń fọ́hùn. Ọlọ́run ní rẹ̀ Ibrahim bọ́ sẹ́gbẹ̀ kan ìrẹ̀ ṣàìtọ́n ìwọ náà bọ́ síbẹ̀ ìwọ náà pé àwọn èèyàn kọ́ wá ṣe hajj lórúkọ ọwọ́ èṣù lórúkọ ọwọ́ ṣàìtọ́n wọ́n ń bọ̀ wá ṣe hajj Sètánì náà bọ́ bẹ́ẹ̀ ọmọ pè èèyàn àwọn èèyàn máa dáhùn náà lóhùn rẹpẹtẹ ní òfin jẹ́jọ́jú kéèyàn ó ti ájìde kọ́ máa sí wọ́nranwọ̀nran bí eléyìí tí wọ́n fi ata sí mu aláàjì wèrè ń bẹ aláàjì òpònú ń bẹ aláàjì olè ń bẹ bí ṣe ń bẹ nínú gbogbo ẹ̀sìn yòókù náà kò sí bí ẹ̀sìn tí ẹni mímọ́ ò sí kò sí bí ẹ̀sìn tí ò séèyàn bu ayé. Àsàrà ìlú náà tó jáde òun náà tún pèpè àwọn kan dá lóhùn àwọn tí wọ́n dá sàrà ìlú lóhùn ni wọ́n lọ ájì tán ní wálé àwọn tí ṣàdéhùn pé bẹ́ẹ̀ làwọn ò kú sí àwọn tí wọ́n dá Sètánì lóhùn àwọn ni wọ́n ti ájì dé tí wọ́n da yẹ́rú àwọn tí wọ́n dá Ibrahim lóhùn àwọn ni ó jẹ́ pé ájì wọn hajjun mabrur àwọn tí Ọlọ́run tẹ́wọ́ gba ájì wọn tí èèyàn ò rí wọn tínú èèyàn máa dùn pé ájì lélẹ̀ tí wọ́n bá ti wá kéde ájì mùsùlùmí ayé bushra lana. Mo ṣe láìbọrú mo ṣe láìbọyè mo ṣe láìbọ ṣíṣe gbogbo àtọ àsúrè ìwòrìwò fún mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi mo kí yín ẹ ṣeun tí ẹ máa ń gbọ́ mi ní gbogbo ìgbà tí mo bá ti fi fọ́nrán síta mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin bàbá wa nínú Islam àti ẹ̀yin ìyá wa mo dẹ̀ wá kí bàbá wa tí mo wá béèrè lọ́wọ́ wọn lénìí torí mo ní béèrè náà ni ẹ̀yin náà mọ̀ pé dédé rí mi tí mi ìbá ti ní béèrè bàbá wa tí mo wá ní béèrè yìí lọ́wọ́ wọn àwọn ni à ń pè ní bàbá wa Sheikh Taofeek Akeugbagold anakunmulai bàbá mi ṣe dáadáa ni mo bá yín ẹ ṣeun ẹ jọ̀ọ́ inú mi á dùn gidigidi gan tí ẹ bá lè fi èsì fún ìbéèrè tí mo nílò tí mò ń béèrè lọ́wọ́ yìí nítorí wípé nǹkan tí kò yé mi náà ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín inú mi á dùn láti gbọ́ èsì látọ̀dọ̀ yín gidi gangan torí ẹ̀yin náà lẹ sọ mo wo ìkan nínú àwọn fọ́nrán yín tí ẹ pe àkòrí ẹ̀ ní wípé ẹ̀yin ni ẹ fi ẹnu pé ogun gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ yín sí wípé àlàáfíà òun náà ni ẹ máa ń wá nínú gbogbo àwọn fọ́nrán tí ẹ bá ń ṣe síta lórí ayélujára bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń wá àlàáfíà yẹn náà tó náà ẹ máa ń fi ọgbọ́n gbọ́n àbí ẹ máa ń fi ọgbọ́n gbọ́n ju ohùn sílẹ̀ fún àwa oníṣẹ̀ṣe àwa náà dẹ̀kẹ̀rẹ̀ bá ṣe ń gbọ́ àwọn fọ́nrán ó yé wa dáadáa àmọ́ gbogbo bẹ̀yẹn kọ́ ni mo fẹ́ lọ lé ní bàbá mi anakunmulai ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín nínú ọ̀rọ̀ tẹ́ sọ nínú ètò tẹ́ ṣe yìí tí ẹ sọ wípé Allah ẹ ṣe àṣìṣe kan bẹ̀ yẹn ẹ sọ wípé Ọlọ́run nítorí wípé tí ẹ bá wò Ọlọ́run kì í ṣe Allah máa ṣàlàyé ẹ̀ fún yín kí n tó béèrè béèrè mi bàbá mi tẹ́ bá wò Allah ní ilẹ̀ Àràbò ní ilẹ̀ Saudi ó ní sáìnì tiẹ̀ àbò òṣùpá
tó ṣe máa ń ṣe yẹn àbọ̀ òṣùpá wọ́n wá fi ìràwọ̀ sí lẹ́gbẹ̀gbẹ́. Ní ṣẹ̀dẹ̀ mọ̀ pé tí wọ́n bá sọ pé Ọlọ́run àwa ọmọ káàárọ̀ òjìrì ní gbogbo àgbáńlá yìí nìkan ni a ní èdè yẹn, àwọn ọmọ kóòtù òjìrì là ní èdè yẹn, àwa nìkan ni a lè mọ̀ nǹkan tó ń jẹ́ Ọlọ́run, pé supreme being ni tiwa là ń pè ní Ọlọ́run. Kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ ká mọ Ọlọ́run ju Ifá lọ. Nínú Ifá dẹ̀kẹ̀rẹ́ kò sí ibi tí àwa ti rí wípé Ọlọ́run Olódùmarè tiwa pé sáìnì ẹ̀ àbọ̀ òṣùpá àti ìràwọ̀ ni. Bí ẹ̀yin mùsùlùmí ṣe máa ń gbé sí ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ yẹn, sáìnì àbọ̀ òṣùpá yẹn àti ẹ máa rí tí n bá ti ṣe fídíò ìtàn máa gbé fọ́tò yẹn síbẹ̀ fún yín. So mo ti sọ yẹn fún yín lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ yẹn. Nǹkan tí mo wá fẹ́ béèrè ni wípé nínú fọ́nrán yìí ẹ sọ wípé Allah ó pe Ànábì Ibrahim. Nígbà tí Allah wá pe Ànábì Ibrahim, ẹ jẹ́ bá yín sọ sí alayhi salatu wassalam ẹ ṣe máa ń sọ. Ó wá sọ fún Ànábì Ibrahim wípé kó pèpè hajj. Ẹ̀rù bà Ànábì Ibrahim pé ṣé láàrin náà ó ní kó pè é pé àwọn tí ó dá lóhùn láti inú erùpẹ̀. Ànábì Ibrahim wá pé àwọn tó máa wá sí hajj, àwọn èèyàn sì dá lóhùn nínú erùpẹ̀. Allah yìí kan náà ló tún wá sọ fún àwọn ṣètán. Inú mi dùn pé pè léṣù ń bẹ̀ yẹn torí pé ẹ ti fi ẹ̀yin bàbá wa àti ìyá wa nínú Islam ẹ ti fi ibẹ̀ yẹn parọ́ gidigidi kan fún wa pé ṣètán náà ni èṣù, tí àwa dẹ̀ ti sọ wípé a ti ṣàtúnṣe pé ṣètán ò lè jẹ́ èṣù torí wípé ṣètán àti èṣù ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí èṣù àti Ọlọ́run Olódùmarè tiwa wọn ò jọ ní ìfàǹfà. Irúmọlẹ̀ ló jẹ́ sí wa, àwa dẹ̀kẹ̀rẹ̀ àwa lọmọ èṣù, àwa lọ̀ríjínà ọmọ èṣù ẹ̀ṣin. So ṣètán náà pé Allah fún ṣètán ní ààyè láti pe ìpè káwọn èèyàn wá sí hajj. Àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n máa lọ sí hajj tọ́tọ́ máa dé, tí wọ́n máa ṣe orí burúkú, tí wọ́n máa ṣòṣì kiri, tí wọ́n máa ṣe rádaràda kiri bẹ́ẹ̀ yìí ṣe sọ lórí fọ́nrán yín. Pé Allah yìí náà ló tún wá sọ wípé kí ló ti ń porúkọ ẹ̀ Àsàráìlù òun náà wá pe ìpè fáwọn tó máa wá sí hajj tó máa wá kú síbẹ̀. Ibi tí mo ti wá ní ìbéèrè mi nìyẹn. Bí Àsàráìlù náà ṣe pe àwọn èèyàn tí ó máa wá sí hajj tó máa wá kú síbẹ̀, àwọn èèyàn yẹn náà dá lóhùn. So ìdí ìbéèrè mi wá ni wípé ṣẹ́yin ò rí níbi ibẹ̀ yẹn wípé Allah dájú? Ẹ má bínú o, ìbéèrè ni o. Ṣe rí pé mi ò rẹ́rìn nǹkan tí ò yé mi. Allah dájú torí wípé tí Allah ò bá dájú, kí ló máa fà á tí Allah máa ní kí àwọn tí ó máa wá ṣoríire kí Ibrahim pè wọ́n, tó tún máa wá fi ààyè lẹ̀ fún àṣetánì tẹ́ a mọ̀ sí ṣètán ní èdè Lárúbáwá kó tún wá pe àwọn tó jẹ́ pé olórí burúkú ni wọ́n tó tún máa ṣe orí burúkú kiri. Inú wọn náà láti ní ọ̀pọ̀lọpọ̀ wọn láàrin ẹ̀yin bàbá wa ní ẹ̀yìn Akeugbagold wa tó jẹ́ pé tẹ́ bá ti dé láti hajj kẹ wá pa wá run, bí kẹ wá bayé ilẹ̀ wa jẹ́, bí kí gbogbo ilẹ̀ wa máa exist, bí kẹ jogun ilẹ̀ wa fún Saudi Arabia ni ẹ̀yin náà ẹ̀ ṣì wí ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n ẹ̀rí wípé Allah kò kù ń bẹ̀ yẹn tó máa pe àwọn tó máa wá ba ayé ìran wọn jẹ́, tó tún máa ní kán máa bọ̀ kí wọ́n wá lọ sí hajj. So tó bá ti wá dé àwọn èèyàn wá di ìdààmú sí wa lọ́rùn tí wọ́n ò ní jẹ́ ká gbádùn. Ẹ̀yin náà dẹ̀kẹ̀rẹ́ ààyò ẹ̀yin náà ńlẹ̀ ń bẹ̀ o torí gbogbo nǹkan tẹ́ ń sọ nípa ìran wa kò tẹ́ wa lọ́rùn. Rí nǹkan èèyàn kan ìyẹn ẹ̀yin bàbá wa Akeugbagold wa Sheikh Akeugbagold, rí nǹkan èèyàn kan tó dáa nínú ìran Yorùbá rí. Praise nǹkan wa rí ju wípé kẹ́ máa praise nǹkan àràbọ̀ tó jẹ́ ti Saudi Arabia. Ẹlẹ́ẹ̀kẹta tó tún wá jẹ́ bẹ́ẹ̀ ni wípé rí wípé ìkà ni Allah.
dẹ̀ wá wò ó símbọ̀lù Allah yín ṣe mọ̀ pé àwa níṣẹ́ Ọlọ́run Olódùmarè tiwa a kàn ní Ifá tó jẹ́ wípé òun ni ohun Olódùmarè kò sí anybody tó dúró ohun kò sóṣùpá kò sí ìràwọ̀ kò sí nǹkan kan kò sí dúdú kò sí funfun kò sí nǹkan kan tá a lè fi wé pé bí Ọlọ́run Olódùmarè tiwa ṣe rírí ṣùgbọ́n ẹ̀yin tí yín wọ́n ti sọ fún yín wípé símbọ̀lù àbọ̀ òṣùpá yẹn àti ìràwọ̀ yẹn símbọ̀lù Allah ni nígbà tí a máa wá ẹni kan lọ wá encyclopedia nígbà tí máa wá Google rẹ̀ bẹ́ẹ̀ yẹn Google wá sọ fún mi pé Allah òun ni God of Moon tó jẹ́ deity ń kọ́ síbẹ̀ deity lárúbáwá deity wọn ní Mọ́kà so ẹ wá ní pé kò sí nǹkan kan tó ń jẹ́ òrìṣà tó jẹ́ òrìṣà Allah mo fẹ́ bá yín gbà yẹn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n èmi ò gbà torí mo ti ṣèwádìí mo ti rí wípé Allah God of Moon ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá sọ wípé Allah ó wá pe àsàràìlù kó wá pe àwọn tó máa wá kú sí hajj ibi tèmi tí ara tèmi ò ti gbà mọ́ nìyẹn gẹ́gẹ́ bí abiamọ ẹ̀yin náà ẹ jẹ́ ká wò ó Allah dájú ìkà òun ni Allah kí ló dé tí Allah máa fi gba ṣètán láàyè láti pe ìpè wá sí hajj asif ìyẹn ò dáa tó asif ìyẹn ò tún burú tó burú jáì ó tún wá ní kí àsàràìlù kó pe ìpè àwọn tó máa wá kú síbẹ̀ ikú tá a dẹ̀ ń sọ yìí kì í ṣe ikú tó fọwọ́ rọrí kú o Anakumi láìwá Sheikh Taofik Akeugbagold kì í ṣe pé wọ́n sùn sóòtẹ́ẹ̀lì wọ́n kú síbẹ̀ o wọ́n máa tẹ̀ wọ́n pa ni o wọ́n máa tẹ ojú wọn tẹ orí wọn fọ́ tẹ ẹnu wọn fọ́ tẹ ikùn wọn fọ́ tẹ ọyàn wọn ẹni tó bá lóko wọn máa tẹ gbogbo ẹpọ̀n ẹ̀ gbogbo kórópọ̀n ẹ̀ máa fọ́ dànù ni ẹ wá wo how many hours tí ẹni yẹn máa fi jẹ ìrora kó tó di wípé ó kú iye wákàtí tó máa fi jẹ ìrora nílẹ̀ níbi tí multitude of people ti ń tẹ̀ mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe àbòsí Allah dájú níbẹ̀ yẹn àbí kò dájú. Now tó bá jẹ́ wípé ní ilẹ̀ wa ilẹ̀ káàárọ̀ òjìrè torí ẹ ti boast wípé kò sí nǹkan tó dá ní ilẹ̀ Yorùbá pé because ọ̀dọ̀ àwọn àràbó nìkan ni nǹkan tó dá wà wípé because kò síbi tí wọ́n ti ń péjọ rú ẹ̀ mọ́ láyé bẹ́ẹ̀ ṣe sọ torí ìran yín kò dáa bẹ́ẹ̀ tẹ́yìn bá jẹ́ ìran Yorùbá but a ti ń doubt ní èsì pé kì í ṣe ìran wa ṣùgbọ́n ẹ jẹ́ ká sì gbà pé ànàkúnla ìwà náà nìyí. Now tó bá jẹ́ wípé bí wọ́n ṣe òkè ìtaṣẹ̀ nígbà tí wọ́n máa fi òkè ìtaṣẹ̀ lọlẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè wípé nígbà tí wọ́n fi òkè ìtaṣẹ̀ lọlẹ̀ a gbọ́ rí wípé ẹnìkan ṣubú báyìí ó dẹ̀ kú bẹ̀rẹ̀ èrò dẹ̀ máa ń ya pìtìmọ̀ ẹ̀yin náà mọ̀ láti Brazil láti Cuba láti everywhere America gbogbo bí ni àwọn èèyàn ti máa ń lọ sí òkè ìtaṣẹ̀ even tó fi mọ́ ìtàló babaláwo Yorùbá tó jẹ́ ọmọ ìtàló ó wà nínú ìlú yìí tí wọ́n ti wá kọ́ ifá lọ́dọ̀ tiwa torí nǹkan tiwa ò dá lójú tiyín. Now tó bá jẹ́ wípé ẹ rí wípé Ọlọ́run Olódùmarè tiwa ó yàtọ̀ sí Allah ẹ rí wípé abiamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ Olódùmarè tó àtórí ẹni tí ò sunwọ̀n ṣe ṣó ti yé yín òun ni Ọlọ́run lọ́dọ̀ tiwa Allah tiyín ló lọ ní kí àsàràìlù pé àwọn èèyàn tó máa wá kú ẹ rí wípé gbà tí Ọlọ́run Olódùmarè tiwa tó ṣe é tán nínú ọlá ńlá ẹ̀ fún wa àtòkè táṣẹ o àtòkè gẹ̀tì o àti Ọ̀ṣun Òṣogbo àtòkè Olúmọ o àti bẹ́ẹ̀ lọ tó fi délé Ifẹ̀ níbi tí ọ̀pá Ọ̀rànmíyàn gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn wà àti ìgbọ́ rí wípé àwọn èèyàn kan lọ síbẹ̀ wọ́n kú síbẹ̀ àbí wọ́n tẹ̀ wọ́n pa síbẹ̀ ẹ rí wípé Ọlọ́run Olódùmarè tiwa ó yàtọ̀ sí Allah nítorí wípé
tá a bá rí nínú Ifá, tá a bá rí èèyàn tó bá kọ ibi láyé yìí tó bá délé ayé, Ifá á máa ṣe kí ni? Á máa yí ìpinnu yẹn padà. Nítorí wípé kí ni? A tó rí ẹni tí ò sunwọ̀n ṣe. Ẹlẹ́rìí ìpín òun ni Ọ̀rúnmìlà, bàbá Ifá. Ṣùgbọ́n nígbà tí Allah yín tó ti wá kọ́ wípé àwọn kan Àsàráìlù ló pè wọ́n dẹ̀ máa wá kúkú ìyà yẹn ni. Kí ló dé tí Allah náà ò lè ṣe ọ̀nà àbáyọ kí ẹ̀yin Akeugbagold wá kẹ́ ẹ máa rí wípé ẹni tó ń lọ sí hajj yìí ó ń lọ kú síbẹ̀ pé Àsàráìlù ló ń lọ jẹ́ o. Kí Allah wá fi ọ̀nà àtúnṣe lẹ̀ fún yín. Allah ò ṣe bẹ́ẹ̀ o. Allah ò fi ààyè àtúnṣe lẹ̀ bí kò ṣe wípé ẹni tó bá máa kú kó kú, ẹni tó bá máa nù kó nù, òun ni Allah padà fi ṣe o. Ẹ rí wípé Allah dájú. Àwa gbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè wa ẹni tó ń ṣẹ̀mí ni. Ṣùgbọ́n àbọ̀ òṣùpá àti ìràwọ̀ ọ̀rọ̀ yẹn ò yé mi. Wọ́n dẹ̀ ti sọ wípé ẹni tó bá nílú ẹni òun ló máa mọyì ẹni. Báwo l'Allah ṣe ṣe bẹ́ẹ̀ yẹn? Ṣé ẹ lè wá ṣàlàyé ìtàn tẹ́ rọra sọ díẹ̀ yẹn, ibi tá a ti lè rí nínú Quran, bí kẹ́ bá wa kà jáde nínú Quran, bí Ibrahim ṣe pe ìpè wá sí hajj, bí Shaitan ṣe pe ìpè wá sí hajj, bí Àsàráìlù ṣe pe ìpè wá sí hajj. Àti wípé ẹ̀yin tí ẹ jẹ́ Akeugbagold wa, ẹ má bínú bàbá mi. Ṣé ẹ mọ̀ wípé ọjọ́ kan tẹ́ ẹ bá ti ń lọ sí hajj, ọjọ́ kan ṣé ẹ mọ̀ pé ẹ lè lọ bọ́ sí abẹ́ tí mọ̀ bóyá, ẹ má bínú wọn, ẹ má yẹ kí bí ìbú ní nínú wọn. Ṣé ẹ mọ̀ bóyá ẹ̀yin gan ti ṣàdéhùn pé ẹ máa já ìpè Àsàráìlù ní hajj ńjọ́ kan, tó jẹ́ pé irú ikú táwọn èèyàn tó ń lọ síbẹ̀ ló kú yẹn náà lẹ́yìn náà máa lọ. Abẹ́ fẹ́ tàka òṣì dànù. Okay. Tẹ́ ẹ bá tàka òṣì dànù, á jẹ́ pé ẹni bí ni yín. Nítorí wípé àwọn tó ń lọ kú irú ikú oró yẹn èèyàn náà ló bí àwọn náà. Tó bá wá ń ṣe ẹ̀yin lẹ máa lọ kú irú ikú tẹ́ máa jẹ́ Àsàráìlù yín. Ẹ ti rí wípé nínú fámílì yín, àwọn ọmọ yín, ìyàwó yín, mùsùlùmí ni wọ́n. Ṣé ẹ̀yin lè ṣe ní àdúrà wípé ọjọ́ kan báwọn kan ṣe ń lọ kúkú oró yẹn, àwọn ọmọ yín àti ìyàwó yín máa wà láàárín àwọn tó máa lọ kú irú ikú bẹ́ẹ̀? Akeugbagold wa. Kì í wá ṣe ẹ̀yin nìkan ni ìbéèrè yìí tún wà fún. Àwọn Akeugbagold wa tó tún wá believe, tó gbàgbọ́ pé bẹ́ẹ̀ ṣe gbé kalẹ̀ yìí náà bẹ́ẹ̀ náà ló ṣe rí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin Akeugbagold wa, tọmọtọmọ yín àti ìyàwó yín àti olólùfẹ́ yín, ṣé ẹ̀yin náà níjọ́ kan ẹ̀yin náà á lọ jẹ́ pé Àsàráìlù ṣáá? Tẹ́ ẹ bá ti gbà wípé n tí Allah ṣe yẹn kò bad, pé kó ní kí Ibrahim kó wá pèpè, kó dẹ̀ ní wípé kí Shaitan náà wá pèpè, kó tún wá pé the same Àsàráìlù tá a mọ̀ wípé ikú ló já sí, kò ṣàlàyé ẹ̀, kì í sì ṣe ikú fọwọ́ rọrí ikú rárá, ikú pé wọ́n máa tẹ̀ ẹ́ pa ni. Ṣé mọ̀ pé ẹ lè fall sí irú ibẹ̀ yẹn? So tẹ́ bá wá fall sí irú ibẹ̀ yẹn, ṣé ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀? Ìbéèrè ni, kò fàjà o. Ẹ má ṣépè o. Tẹ́ bá ṣépè ẹ̀yin lẹ lè pè yín o. Ẹnikẹ́ni tó bá ṣépè òun ló lè pè, ayé tòun náà máa bàjẹ́ tọmọtọmọ ni. Torí ìbéèrè là ń béèrè o. Torí bàbá wa Akeugbagold, á rí yín pẹ́. Sheikh Akeugbagold Taofeek, àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Bàbá, tẹ́ bá ti mọ̀ wípé ọmọ ọkọ Islam ni yín, ẹ dá mi lóhùn ìbéèrè mi yìí. Ẹ ṣeun. Ó dìgbà.